Nando, I see you. Soji Revolution photo. Fine, oh, I pass on there. Ẹ káàbọ̀ sórí ètò ìgbàlódé lẹ́tò ètò nígbàlódé. A ní ká kọ́ fi worship wọlé. Ẹ káàbọ̀ sórí ètò wa o. Ìgbàlódé lẹ́tò ètò nígbàlódé. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ̀yin olólùfẹ́ ìgbàlódé, ẹ bá mi máa share, ẹ bá mi máa pe àwọn ọ̀rẹ́ wa, àwọn family wa ẹ kó join wa lórí ètò báyìí. Ètò nígbàlódé. Ẹ káàbọ̀ sórí ètò wa. OSM ń pè bóyá kò pè wọ́n. Ẹ̀rí Olúwa OSM àbí. Ọlọ́run bá mi ayọ̀lúwa ìbáládọ̀rẹ́ ni mo ṣe. Ọba kó tẹ ọ sáfẹ́fẹ́ rẹ̀. Ọlọ́run màmí ayọ̀lúwa ìbáládọ̀rẹ́ ni mo ṣe. Ẹ káàbọ̀ sórí ètò wa. A máa tó bẹ̀rẹ̀ ètò náà nísìn. Ọlọ́run bá mi fẹ́ mọ̀ tí mo bá bá bí ọmọ o. Àlọ́lá ní ìjà mọ́ ní ìjà ó fẹ́ mi. Bánkẹ́ Ọmọlára. I am the finest. Ẹ̀rí Olúwa lánàá. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ bá mi máa pe àwọn olólùfẹ́ yín. Ẹni kó join wa lórí ètò yìí lénìí. I am finest. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ètò ìgbàlódé náà ni. Ẹ káàbọ̀ lórí Facebook náà. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook. Ẹ lè join wa ní orí Opsi Imagery Studio. Ẹ join wa ní orí Opsi Imagery Studio lórí IG.
ibẹ̀lẹ̀ ti máa rí ètò ìgbàlódé wò. Ẹ join wa lórí LC Imagery Studio lórí IG. Àlejò wa ń bọ̀ lórí LC Imagery Studio lórí IG. Ẹ join wa lórí LC Imagery Studio lórí IG. Bámiró Ọlábísí Bọ́lá olówó òkèrè Yọ́yọ̀ Bùkọ́lá Kánú Chinyere Joy. Ẹ join wa lórí LC Imagery Studio ní orí IG. Ní báyìí ẹ jẹ́ á wá bẹ̀rẹ̀ ètò. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ ètò náà báyìí. Àlejò wa ti wà lórí ètò báyìí, kí n gbé wọn wọlé lókun. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ yẹ. Kábíyèsí ọba mímọ́, a dúpẹ́ pé ẹ mú wa lọ lánàá, ẹ tún mú wa padà sórí ètò ìgbàlódé òní. A dúpẹ́, a fi ọpẹ́ àtìyìn fún orúkọ yín, torí bí kò sẹ́yìn kò lè sá wa. A dúpẹ́ pé ẹ̀ ń ṣọ́ wa lọ, ẹ̀ ń ṣọ́ wa bọ̀, ẹ̀ jẹ́ ká rí ogun wàhálà, ẹ̀ jẹ́ kó gbé wa dìgbàdìgbà ó di ilé ìwòsàn. Bàbá mímọ́, a dúpẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wa náà pé ẹ̀ ń jẹ́ kó lè túbọ̀ máa wò wá lórí ètò ìgbàlódé. Ẹ̀ ń jẹ́ kó lè máa pe àwọn ọ̀rẹ́ wọn, àwọn ẹbí wọn pé kó máa join wa lórí ètò ìgbàlódé. Bàbá mímọ́, ẹ ṣeun, a dúpẹ́, a yìn yín lógo. Ní báyìí ẹ̀yin tèmi, ìgbàlódé náà ni. Ìgbàlódé náà lètò. Ètò ní ìgbàlódé mẹ́rin. Ẹ̀yin tèmi, ẹ mọ̀ pé èmi ò ní wá sórí ètò láì má sọ orúkọ mi. Orúkọ mi náà ni Juliana Olúwafúnmiláyọ̀, ọmọ bíbí Dáúdù aya Osunrayi. Ẹ káàbọ̀ sórí ètò wa. Fún ẹ̀yin tẹ́ bá ṣe ń join wa, ètò ìgbàlódé náà ni. Àlejò wa ti wà lórí afẹ́fẹ́. A máa tó pe àlejò wa wọlé nísìn. Àlejò wa máa tó join wa lórí afẹ́fẹ́ ń bí ìsìn. Ìgbàlódé lètò, ètò nígbàlódé. Nù mí jẹ́ mi nù, pa mí lẹ́rìn ayọ̀. Bàbá mímọ́, nù mí jẹ́ mi nù. Fadékẹ́mi Timothy, I'm fine and you? Ẹ ṣé gan ma. Ní báyìí ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu. Títílayọ̀ Yusuf Daudu, I see you ma. Ẹ join wa lórí LC Imagery Studio lórí Instagram. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò ìgbàlódé náà ni.
ní báyìí a ti fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí ẹ jọ̀ọ́ bá mi pa kíni ní báyìí a ti fẹ́ bẹ̀rẹ̀ ètò náà ní báyìí máa pe àlejò wa wá àlejò wa lórí ètò yìí lénìí ẹni tí gbogbo wa mọ̀ ni wọ́n olólùfẹ́ wa ni wọ́n èmi ò ní dárúkọ wọn fún wa ṣùgbọ́n mọ̀ pé olólùfẹ́ wa ni wọ́n ẹni tó máa ń hùwà ká máa rí ni wọ́n àwọn òun sí níta ṣùgbọ́n bí kò bá sí àwọn ní ẹ̀yìn gbogbo àwa tá à ń kan àwọn tó ń kọrin tó ń gbéṣẹ́ jáde tó ń ṣe tí kò bá sí àwọn lẹ́yìn wọn ó lè má ṣe ṣe ẹ̀yìn làwọn ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ takuntakun a gbọ́dọ̀ máa gbóríyìn fáwọn náà torí bí ò bá sáwọn kò lè sí àwọn tó ń kọrin so a gbọ́dọ̀ máa gbóríyìn fún wọn àlejò mi máa tó join wọn online ní báyìí ẹ jẹ́ ń gbé àlejò mi wá mọ̀ pẹ́yìn ará ilé á ti máa wò ó pé ta ni mò ń gbé bọ̀ èèyàn wa ni wọ́n olólùfẹ́ wa ni wọ́n. ẹ jọ̀ọ́ ẹ fún mi. ẹ káàbọ̀ sórí ètò wa o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin náà ń kọ́ mi ò tiẹ̀ need láti béèrè pẹ̀lú gbogbo ojú tí mò ń wò yìí mo ti mọ̀ pé mo ti mọ̀ pé àlàáfíà ni mo bá yín ẹ ṣé gan-an ẹ ṣé papè yín pẹ́ jẹ́ wa o a dúpẹ́ o a mọ̀ ọ́ lóore o ẹ bá mi dá orúkọ yín fún àwọn ará ilé fún àwọn tí wọ́n mọ̀ pé èrò pọ̀ tó mọ̀ yín ṣùgbọ́n fáwọn tí wọ́n ṣe ń join wa tó ọmọ yín tí tó ọmọ yín. ok orúkọ mi orúkọ tá a sọ mí gangan Olúwaṣẹ́gun Oyègbílé but popularly known tí gbogbo èèyàn mọ̀ sí OSM Production. OSM Production. bẹ́ẹ̀ ni wà. Kí ni ìtumọ̀ OSM Production yẹn? Ìtumọ̀ OSM Production ni orúkọ mi náà ni ó ibẹ̀ fún Olúwaṣẹ́gun Oyègbílé ní ó ibẹ̀ which is my son name tá a pè ní last name níbí báyìí then ẹ̀sìbẹ̀ òun ni Ṣẹ́gun tí mò ń jẹ́ then M tó wà ń bẹ̀ òun ni fún music so òun ló fún that means Oyègbílé Ṣẹ́gun Music Production. Ìlú bo ni OSM Production ìlú bo láti bí OSM Production. Well, ìlú tí wọ́n bí mi sí ní Èkó ní ìlú Nàìjíríà Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ state àwa ní Ògbómọ̀ṣọ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni mí ibi tó ti ń jẹ kọyan kí máa fò kálù. Ọmọ ó yẹ fún wa lórí kí ilé. Ṣé mo mọ oríkì rẹ́kẹ̀ oríkì pọ̀ àwa ló máa ń pè ní ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọjúkun. Wọ́n dẹ̀ tún máa ń kí wa dé ọmọ ọlọ́fà máa jọ torí oko táwa tí wọ́n máa ń kí wa tó máa ní ọmọ ọlọ́fà máa jọ ọmọ abísùjó kọ ìjàkadì lóru ọ̀fà ìjà kan tó ń jà nílé Ọlálọ́mí bẹ́ẹ̀ lọ. OSM Production á ti tó ìgbà wo tí ẹ ti wà nínú iṣẹ́ yìí àti pé ẹ jẹ́ ká ṣàlàyé ẹ jẹ́ ká yànnàná ẹ̀ fáwọn aráalé tọkọ̀ ń gbọ́ OSM Production tí wọn àwọn àmọ̀ pé àwa kan lè má mọ nǹkan tí à ń pè ní OSP iṣẹ́ tó ń jí iṣẹ́ tí OSM Production gangan ń ṣe ẹ jẹ́ ká yànnàná iṣẹ́ yẹn fún wa náà. Ẹ ṣé gan. Well, OSM Production anything tó bá ti jẹ́ nípa music production òun ni OSM ń ṣe. Well,
I'm a music producer. I'm a music director, music arranger. I'm also a multi-instrumentalist. I am a sound engineer, studio engineer, and generally music consultancy. So àwa la wà ní bá ṣe ń pa orin pọ̀ tá à ń mú láti kékeré láti à ń fi iyọ̀ sí à ń ṣe gbogbo ẹ̀ torí fi ń jókòó. Táwọn artist wa bá mú orin wá àwa la bá wọn tún tò àwa bá wọn fi iyọ̀ sí ẹ jẹ́ ká kọ báyìí ẹ má yẹ ká kọ báyìí. Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu. Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu. A ti tó ìgbà wo tí OSM production ti wà lẹ́nu iṣẹ́ yìí? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abáníkà máa kà á professionally pé a ti ń ṣe professionally nsìn. A ti máa wọ 15-16 years professionally láti wà lẹ́nu ẹ̀dá tí ń ṣe. But musically a bẹ̀rẹ̀ láti kékeré bí ọmọ ọdún 7-6 láti bẹ̀rẹ̀. Ṣé akọni ó ní ọwọ́ ọ̀gá kankan tí a ti kọ́ṣẹ́ ni àbí akọ abínibí ni? Ẹ ṣe méjì ni pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run abínibí ni because Ọlọ́run fún wa ní talent yẹn. My mom happens to be a choir member. Oh. In short, láti kékeré mo bẹ̀rẹ̀ music career mi láti kékeré ní church wa because mọ́mì mi wà nínú moment choir akọrin àwọn obìnrin. So láti kékeré bí ọdún 5-6 yẹn lọ ti máa mú mi lọ sí practice wọn. Okay. So tá bá ṣe practice wọn mo ti máa lọ síbẹ̀ mo ti máa ń fi ìlù àgbámọ́lẹ̀ ṣeré mo ti máa ń lù. Then my one and only brother Olúwapọ̀nmilé Ajila music production happens to be a known musician also. So mo bá music yìí lọ́wọ́ ẹ̀gbọ́n mi mo bá lọ́wọ́ tí wọ́n ní. Mo bá lọ́wọ́ mọ́mì mi náà. Oh, okay. So ó jẹ́ abínibí. So mo bá lọ́wọ́ ẹ̀gbọ́n mi Olúwapọ̀nmilé Ajila music mo dẹ̀ bá lọ́wọ́ mọ́mì mi náà. So nígbà yẹn gan tí mọ́mì mi bá mú mi lọ sí choir practice ẹ̀gbọ́n mi máa wà ń bẹ̀ wọ́n máa play keyboard máa play guitar mọ́mì mi máa wà ní choir àwọn máa kọrin èmi kàn máa jókòó máa ṣeré pẹ̀lú ìlú àgbámọ́lẹ̀. So from there Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu. Dẹ̀pàtà wá di pé à ń dàgbà sínú ẹ̀ pé òkè ọ̀nà tọ́lọ́run fẹ́ ká rìn lélẹ̀ so we have to proceed àwa lọ sí school ẹ̀ because gbogbo talent tá a bá ní tá a bá ṣiṣẹ́ kun àbí tá a bá kọ́ ìmọ̀ kún kò ní rìn jìnnà. Dẹ̀pàtà di pé ibi tí Ọlọ́run fẹ́ ká wà lélẹ̀ tá a dẹ̀ dàgbà a lọ sí music school institution of music then a dẹ̀ tún lọ sí sound audio engineering school. So a kọ́ ìmọ̀ sí. Ọdún wo ni ẹ lọ sí àwọn ilé ẹ̀kọ́ yìí? Actually ní 2000 ni mo lọ sí 2000 mo ṣe tán ní music school tí mo lọ. Mo ti lọ sí àwọn music school alábẹ́lé. Nígbà yẹn kan tó bá fún wa lówó lesson pé ká lọ sí lesson torí àwọn dáàdì ọ̀dẹ̀ fẹ́ yẹ ká ṣe music. Tó bá fún wa lówó lesson gbà pé ká lọ sí lesson o. Ìtọ́ ẹ̀kọ́ owó lesson yẹn wà lọ sí lesson àti lọ sí lesson. Àbá lọ sí music school bọ̀dá ọ̀nkù kan tó kàn kọ́ wa lẹ́gbẹ̀ẹ́ lẹ́kan. So láti kékeré mo ti lọ sí music school but professionally I graduated from my music school King's Institute of Music in 2000. Then 2001-2002 mo ṣetán ní audio engineering school náà. Pẹ̀lú a ti wá tó 31 ní ìgbà 30 ń rí owó ní ìdí iṣẹ́ yìí a ti tó ọdún mélòó 30 lè ní àpé báyìí o kì í ṣe pé wọ́n kàn máa owó tọkàn máa ní ẹ kò bá bọ owó pé professionally pé ẹ ti ń rí owó ìgbà á ti tọ́dún mélòó. Ilẹ̀ ta sí díẹ̀ láti gbàdá ti ń gba 10 naira 5 naira lẹ́nu iṣẹ́ láti ń rówó yìí. Abáníkà máa kà á díẹ̀ láti tó 13 years 13-14 years 13 rí owó pé àtẹ̀ ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ fún wa ní bó tiẹ̀ jẹ́
wọ́n fún wa ní tọ́rọ́ kọ́bọ̀ ó ti tó 13 to 14 years. 13 to 14 years. Ṣé ẹ̀yin gangan fúnra yín ṣé ẹ máa ń kọrin? Lágbọ́ Ọlọ́run mo máa ń kọrin but ọ̀nà tó lọ́n fi oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. So someone has to have a major as ibi tí ó wà pàtó but yes mo máa ń kọrin, mo máa ń ṣe backup vocal, mo dẹ̀ máa ń kọrin tèmi náà. A ti tó orin mélòó tẹ̀yin gangan fúnra yín ṣe ti gbómi orin kankan jáde àti nípa ti tó pé mélòó? Mo ò tí ì gbé orin kankan jáde because that is not actually my specialization but very soon ó ń bọ̀ níwájú but for now mo ò tí ì gbé orin kankan jáde lórúkọ mi. Àwọn olólùfẹ́ yín fẹ́ kí n béèrè wọ́n ní ṣé ẹ máa ń báyàn kọ orin jáde àbí tó bá kọ̀ gbé wálẹ̀ kò máa bá wọn papọ̀ ṣé ẹ̀yin gangan fúnra wọn máa bá wọn kọ jáde? Bẹ́ẹ̀ni iṣẹ́ ó kún lára àwọn iṣẹ́ mi most of my artists wọ́n lè testify sí orin tí artist mi máa gbé wá sí studio òun kọ́ ni màá tẹ́wọ́ gbà orin tó bá gbé wá láti ilé pòun làwọn fẹ́ ṣe báyìí tó bá dé studio màá ní ẹ má bínú a lè lo eléyìí. So along the line ní ara iṣẹ́ mi ní gbókè àwọn orin mi wọlé tún ní and during that process náà èmi náà máa tún kọ orin òkè ẹ̀fẹ̀ lè kún òkè pàtó orin báyìí ní ká fi kún so èmi náà tún máa ń fi orin kún fúnra ara mi which all my artists can testify. So mo máa ń forí kún fúnra mi mo máa ń kún post so kì í ṣe pé kò tó bá gbé wá náà la máa ń tẹ́wọ́ gbà báyìí. Ṣó ní orin kan tẹ́ ẹ lè gbà? Orin tí mo lè gbà pọ̀ ó tẹ̀ pọ̀ tí mo kì í gbà orin tí mi ò lè gbà pọ̀ because àwọn olóyìnbó máa ń pòwe kọ́ máa sọ kí ní kan pé what is worth doing is worth doing well. You understand? Tó artist rẹ láti mú orin wá tí bá rí i pé orin yẹn ó kù díẹ̀ káàtó àbí kò ń ṣe nǹkan tó yẹ ká ṣe àbí kò lẹ́sẹ̀ lẹ́tọ̀ àdàbà ti sẹ pé we can't do this lè ṣe so àìmọye orin gan tí mo tẹ̀ artist mi máa wá sí studio báyìí gbogbo orin tó mú wá láti A to Z kò sí èyí tí màá lò nínú ẹ̀. Bóyá studio tó bá wà yẹn òyìnbó dàgbọ́ kì í ṣe máa lọ ilé ẹ lọ ṣiṣẹ́ kúnṣẹ́ ọ̀hún bóyá bí tábà ti wà studio náà láti máa mú A plus B 1 plus 1 2 plus 2 láti máa kó gbogbo ẹ̀kọ́ tó fi máa jọ oríṣiríṣi orin tí mi ò tiẹ̀ kì í tẹ́wọ́ gbà. Kí wá ní báwo lẹ ṣe wá mo mọ̀ pé sọ́lẹ̀ nǹkan pé dádì wọn ò fẹ́ kẹ́ ṣe iṣẹ́ wọn ò fẹ́ kẹ́ yà síbi iṣẹ́ orin rárá. Mo mọ̀ pé sọ pé dádì ò fẹ́ kẹ́ yà síbi iṣẹ́ orin rárá. Báwo lẹ ṣe wá ṣe tó fi wá jẹ́ àtẹ́wọ́gbà látọ̀dọ̀ wọn? Good question. Nítorí pé ẹ̀gbọ́n mi àwọn tí ń ṣiṣẹ́ orin náà àwa méjì náà dẹ̀ ni àwọn òbí wa bí so ẹ̀gbọ́n mi ti ń ṣiṣẹ́ orin náà so dáàdi mi náà bí pé wọn ò nífẹ̀ẹ́ orin but wọn ò fẹ́ kí mi náà tún ṣiṣẹ́ orin bí mo yẹ sọ so I graduated from Polytechnic of Lagos, studied computer science. So computer science was my profession tí mo ṣe ń gbà yẹn. So along the line ìgbà tí mo ti ń ṣe computer course yẹn tí mo ti ń ṣe computer yẹn inú dáàdi mi ti ń dùn but mo ń ṣe alongside pẹ̀lú music. Ìjà yẹn ó dínkù díẹ̀ nílé pé at least mo ti ń ṣe mo ti fi ń ṣiṣẹ́ mo ti ń rówó ń bẹ̀ which is the computer specialist but along the line mo rí wípé music yìí jẹ́ nǹkan tó yẹ pé ẹ ò lè ṣe pẹ̀lú iṣẹ́ mi tí ẹ máa fẹ́ really làlùyọ ń bẹ̀ is a jealous profession so tó jẹ́ pé ẹ ní láti fún ní time so along the line gbàdédáde náà dẹ̀ wá rí i pé ọ̀nà ẹ̀ yìí ó dà pé music ní ọ̀nà ẹ̀ yìí a lè dúpẹ́ fún church tá a ti lọ náà tí wọ́n encourage wa tá a ti bẹ̀rẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ rí i pé àwọn ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu well àsìkò tí tó ta máa fi kọ̀ǹpútà yìí sílẹ̀ o àrílé mo fẹ́ gbájúmọ́ music yìí o pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n mi àti mọ́mì mi ọlọ́run dẹ̀ ṣe ìyanu wọ́n gbọ́ sí wa lẹ́nu wọ́n dẹ̀ fọwọ́ sí pé ok àwọn yọ̀ǹda olúwa ṣeun. Yàtọ̀ sí iṣẹ́ tó jọmọ́ṣẹ́ orin tẹ́ ẹ̀ bá ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn irú iṣẹ́ ò lẹ rò pé máa ṣe? I'm a computer specialist. Iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe from
for my day one nìyẹn. So tó yẹ kí mi ò ṣe music ni, I will be a computer engineer or administrative engineer or kí n jẹ́ IT student. Ó sì wà mẹ́ẹ̀ náà a ṣe ní gbogbo ìmọ̀ yẹn náà, but ibi tí orí bá dání sí Yorùbá ní ibẹ̀ là ń gbé. So tí ìbá ṣe music ni, I will be a computer specialist. Ṣé ní talent mi yàtọ̀ sí talent iṣẹ́ orin? Tẹ́lẹ̀ ní talent gangan kì í ṣe pé iṣẹ́ onísìn o, talent gangan. Talent yàtọ̀ sí music pátápátá. Yàtọ̀ sí music pátápátá. Yes, yàtọ̀ sí music pátápátá. Talent tí mo tún ní tí mo mọ̀ pé mo ní fún ara mi ni pé kọ́lọ̀ ń fi nǹkan rọ̀ mí pé bó ṣe máa rí lélẹ̀ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. So mo nílò talent yẹn. The talent is I have a particular spirit that tells me this is what is nǹkan báyìí ló máa ṣẹlẹ̀, nǹkan báyìí ni kò ṣe, nǹkan báyìí ni kò má ṣe. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti gbà yẹn tí mo ti mọ̀ pé mo ní talent yẹn, Ọlọ́run ràn mí lọ́wọ́. So I have that talent. I always have the feelings of what is nǹkan tó máa ṣẹlẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣé bí ẹ ń pẹ́ máa ń rí vision lẹ́ ń sọ yẹn? Not vision no. Not vision. But mo ní talent pé probably tó bá lọ sí bíbá yìí o, nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ o. Mo ní talent yẹn. Nǹkan báyìí ló fẹ́ ṣe má ṣe o. Mo ní talent yẹn. So tẹ bá rò lọ́kàn yín pé kò yẹ kí n lọ́bẹ̀ má lọ́bẹ̀ yẹn o, àbí tẹ bá sọ fún yàn pé má lọ́bẹ̀ yẹn o, tẹ́ni ẹ bá lọ ńkọ́. Anytime tí bá ti disobey spirit yẹn, máa kàn àbùkù bọ́ bẹ́ẹ̀ ni. Ṣé fẹ̀yìn nìkan àbí fún gbogbo èèyàn? Fún gbogbo àwọn tó bá súnmọ́ mi tí bá sọ fún, máa kàn àbùkù bẹ́ẹ̀ ni. Ẹ kí lẹ máa sọ fẹ́mi báyìí? Bàbá ti pè wá lẹ́yìn ètò máa sọ fún yín. Ẹ jẹ́ a ṣe eré ráńpẹ́ kan. Okay. So eré tá máa ṣe ń sìn, mo ní ìbéèrè 5. Màá ní kẹ́ mú ẹyọ kan nínú ẹ̀. Màá ní kẹ́ mú ẹyọ kan kọ́ o, màá ní ẹ mú 3 nínú ẹ̀. Ẹ má sáré rò pé ẹyọ kan lẹ máa mú o. Yorùbá ni ìbéèrè náà. Okay. Màá ní kẹ́ mú 3 nínú ẹ̀. Òwe ni màá sọ, màá fẹ́ kẹ́ parí ẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa ńlé, ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà lórí Facebook, ẹ join wa lórí Opsi Imagery Studio ní orí Instagram. Ẹ join wa lórí Opsi Imagery Studio ní orí Instagram. Ibẹ̀ lẹ máa ti rí OSM Production. OSM Production wà pẹ̀lú wa lórí ètò lórí Instagram lórí Opsi Imagery Studio. Ẹ ṣé. Ẹ̀yin olólùfẹ́ wa ńlé, ẹ má sáré ṣòjòrò. Bẹ́ bá tiẹ̀ máa ràn wọ́n lọ́wọ́, ẹ jẹ́ kí n mọ̀ kẹ́ tó ràn wọ́n lọ. Ẹ má sáré ṣòjòrò. Ẹ má sáré ṣòjòrò. Mo ní ìbéèrè 5 lọ́wọ́. Nínú ìbéèrè 5 yẹn, màá fẹ́ kẹ́ mú 3 nínú ẹ̀. Òwe ni, ẹ wá bá mi parí ẹ̀. Tẹ́ bá tún wá parí ẹ̀ tán, ẹ tún wá yí padà sí èdè Gẹ̀ẹ́sì. Ló bá tán. Àkílódé, ẹ má bẹ̀rù náà. Ẹ̀yin big man. Ẹ̀yin big man, ẹ má bẹ̀rù náà. Ẹ tí ẹ gbọ́dọ̀ bẹ̀rù. All right. Ó yá, ẹ mú ìbéèrè yín. Number 1. Number wo? Number wo again? Okay, number 1, number 3, and number 5. Ẹ dé nǹkan fún yín number 1 báyìí. Okay. Wọ́n ní bí a bá sọ̀kò sọ́jà. Ó yá, ẹ parí ẹ̀. Àwọn Yorùbá ní tí a bá sọ kò sọ́jà, a bára lé ẹni. Ó yá, ẹ já padà sí èdè Gẹ̀ẹ́sì. Òyìnbó? Oh my God. When a stone is thrown into the magnet,
eventually you might end up throwing it to your neighbor. ẹja ó yẹ ẹ sáré sọ dáadáa bí a bá sọ kò sọ abára alẹ ẹni ẹ sọ ní òyìnbó ó yẹ sọ lóyìnbó ẹ má sọ ní kéékèèké tẹ ránṣọ when a stone bí ẹ ń pẹ sí ìró nìyẹn ó yẹ ẹ sọ straight. 1, 2, ready, go. When a stone is thrown to the market, but eventually you cut it your neighbor. Ó yá ẹ bá mi sọ ìtumọ̀ kí ni ìtumọ̀ òwe yẹn. Ìtumọ̀ òwe yẹn ni wípé tàbá ṣe ibi sí ara àta ẹ̀yìn tó bá ti fi sára àta because omi wá àwọn ibi tí àti àmàtí sùn sí àwa tàbá ṣe ibi sára àta ó lè gbé ẹni ara àtàtà ṣe bí ẹ sí ẹ ẹni tó kàn ẹni tó súnmọ́ wa ni ṣe understand so tàbá ṣeré sí ara àta náà paramẹ́jọ́ ẹni tá a ṣe orin yẹn náà fún àwọn ará àta làwọn àpè bí ẹni tó súnmọ́ wa ni so nǹkan tí mo understand nínú ẹ̀ nìyẹn. Ó yá nọ́mbà wo lẹ́dẹ̀ ẹ̀ tún mú. Number 3. Apẹ́ kó tó jẹun. Àwọn Yorùbá ní apẹ́ kó tó jẹ wọ́n kò kí ń jẹ ìbàjẹ́. Òyìnbó yẹn máa lágbára o. Ó yá mò ń gbọ́ yín. He that eats late will not eat the bad one. I don't know. Ẹ gbìyànjú. Ó yá. Wọ́n ń sọ fún yín bẹ́ẹ̀ yẹn. Ẹni tó ń sọ fún yín bẹ́ẹ̀ yẹn mi máa fáìnì wọn. Ẹ bá mi jẹ́ kọ́ mọ̀ pé màá fáìnì wọn. Ó yá ẹ bá mi yànnàná ẹ̀ kí ni ìtumọ̀ ẹ̀. Sùúrù ni ẹni tí ò bá kánjú àsìkò wà fún gbogbo ẹni tó bá ní sùúrù tó bá lóde àsìkò ẹ̀ á gbádùn ẹ̀ so pé o pẹ́ jẹun yẹn ò ní pé tó bá pẹ́ jẹun o ò ní jẹ ìbò tó bá ní sùúrù wàá jẹ ọrọ̀ sùúrù yẹn ìtumọ̀ òwe yẹn nìyẹn tí wọ́n wá nípa apẹ́ kó tó jẹun kò kí ń jẹ ìbàjẹ́ àdèké kọjú lábẹ́ ìgbóná bàbá kọjú lábẹ́ ìgbóná máa jó nílẹ̀ náà ni so it's all about sùúrù patient and for you to eat best for you to have the best in life. Ó yá kí ni nọ́mbà kẹta tẹ mú. Number 5. Wọ́n ní bí eégún ńlá bá ní òun ò rí gonto bí eégún ńlá bá ní òun ò rí gonto náà á ní òun ò rí eégún ńlá. Ó yá. Ẹ ti parí ẹ̀ náà nìyẹn eégún ńlá bá lóun ò rí. Mo ti parí ẹ̀ fún yín. Ẹ lògùn fún mi láíláí. Ó yá ẹ yí padà sédè Gẹ̀ẹ́sì. If the masquerade says he doesn't see gonto, I don't want gonto. Gonto says he doesn't see the masquerade too. Kí ni gonto? Lóyìnbó, èmi ò mọ gonto lóyìnbó. Ó yẹ ẹ̀bẹ̀ àwọn olólùfẹ́ yín. Rárá o. Ìbéèrè tẹ̀ nǹkan ló ń dáhùn sí o. Ìbéèrè tẹ̀ nǹkan apẹ́ kó tó jẹun ló ń dáhùn sí o. Ẹ má dẹ̀ àpọ̀ ẹ jọ gonto. Okay, let's say èèyàn máa jẹ́ gonto. Let me put it that way. I don't know. Gonto ń ṣèyàn. Kò ń ṣèyàn.
but máa ṣe research mi lẹ́yìn ètò yìí náà but I believe nǹkan tí òun yẹn túmọ̀ sí ni pé àwọn tó bá lóun ò rí wa àwọn tó bá láwọn ò rí wa àwa náà ò rí continue. Okay, Richard, it means the respect is reciprocal. Exactly. Oṣé Richard, so bẹ́ẹ̀ ni tó bá pọ́n mi lé màá pọ́n ẹ lé exactly. Orí ẹ̀ máa bẹ̀ Richard. Ẹni yẹn bá a sáré break it down nìyẹn. Sáré break it down. It's short, sọ́tọ̀ respect is reciprocal. Bọ̀ kí wá ní ìtumọ̀ gonto? Ẹni yẹn dẹ̀ sáré sọ. Ẹni yẹn sáré sọ. Mo máa fáìnì wọn. So gantan ni atọ́kùn means ẹni tó ń tọ́kùn eégún. So òun nìyẹn. Gonto jẹ́ eégún kékeré. A tún lè pè é ní atọ́kùn eégún náà. Ṣùgbọ́n gonto jẹ́ eégún kékeré. So bí eégún kékeré bá eégún bá lóun ò rí. Bégún kékeré bá lóun ò régún ńlá, eégún ńlá náà lóun ò régún kékeré. Exactly. Yorùbá ní èdè wọ́n ní ẹwà èdè ọ̀rọ̀. Wọ́n ní ẹwà èdè ọ̀rọ̀. I'm proud to be Yorùbá. Ní báyìí ẹ jẹ́ a padà sí orí ètò. Mo mọ̀ pé àwọn olólùfẹ́ wa nílé wọ́n ti máa wò ó pé ọmọkùnrin ló rẹwà báyìí. Ọmọkùnrin ló ẹ wo bẹ́ẹ̀ ṣe irun orí yín yẹn lásán owó ni kò yé yín. Owó ni ẹ̀yin ẹ gbàgbé owó ni. Owó ni bọ́mọkùnrin ìbélé yóò bá tiẹ̀ jáyé ẹni a sì jálè ẹni. Ṣé àwọn àǹtí wà ń bẹ̀? Ṣé àwọn àǹtí ti wà ń bẹ̀ ni àbí àwọn olólùfẹ́ wa ṣáyé wà fún wọn láti lè máa kọ lẹ́tà wọlé? Àtẹ̀gbà lẹ́tà náà lórí lẹ́tà yẹn èyí àìṣe máa gba lẹ́tà oríṣiríṣi lẹ́tà là ń gbà but Ọlọ́run ṣe àti marry. Wọ́n ní ẹ má kọ lẹ́tà wá o, wọ́n ní ilé ti kún o. Wọ́n sì lè kọ lẹ́tà tí mo bá lẹ́tà business ló fẹ́ kọ wá àbí lẹ́tà sọ̀rọ̀dowó. Ọjà lẹ́tà ìwò lẹ́yìn fẹ́. Lẹ́tà owó. Owó ni kẹgbẹ́ ìrìn lẹ́tà owó. Sọ aníyàwó Ọlọ́run dẹ̀ ṣe Ọlọ́run fi ọmọ méjì wọ́n fi kún wọn. Olúwa ṣeun, Olúwa ṣeun. Kí wá ní ẹnu iṣẹ́ yín kí ni ìjẹ́ ìgbà kan wà tó jẹ́ bí ohun ìwúrí fún yín like a wow moment lẹ́nu iṣẹ́ yìí ìjẹ́ látọ̀dọ̀ àwọn tẹ́ ń ṣiṣẹ́ fún ni àbí látọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín tó rí pé iṣẹ́ tẹ́ni yín gbé jáde iṣẹ́ yìí lẹ́wà gan kíní kan ìjẹ́ ó ti ní ìgbà kan tó jẹ́ pé ohun tó dùn mọ́ yín nínú tó jẹ́ pé ẹ lè gbàgbé láíláí. Bẹ́ẹ̀ni pé kíkẹ́ máa kà ojú méjì mẹ́ta mẹ́rin lọ. Ẹ̀sọ̀ kan tó wú yín lórí gan àbí méjì. Okay. Adéjọkẹ́, I see you. Adétòun Àbẹ̀kẹ́, I see you. Tó wú mi lórí tí mo lè pa ìpè ní nǹkan tó kọ́kọ́ wú mi lórí lẹ́nu iṣẹ́ yìí òun ni when I launched the first artist album nílùú Amẹ́ríkà yìí. My first artist because ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mi tó ti ń bá wa bọ̀ fún mi tó bá wa dé láti ìlú Nàìjíríà láti wá mo ti rí àwọn nǹkan ìwúrí oríṣiríṣi lẹ́nu iṣẹ́ àwọn iṣẹ́ tá a ṣe tọ́lọ́dẹ̀ pé àwọn artist àwọn tàbá ṣiṣẹ́ fún good compliment even àwọn ìpínlẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ náà but lẹ́nu iṣẹ́ nǹkan tó jẹ́ ohun ìwúrí fún mi tí inú mi dùn pé at least lẹ́yìn pé ọjọ́ tí mo kọ́kọ́ dénú ìlú yìí adúpẹ́ lọ́wọ́ náà ọdún tó jẹ́ lẹ́nu iṣẹ́ yìí tó jẹ́ ohun ìwúrí fún mi ni pé I launched my first artist album
which is his Grace album by Eri Oluwalana nílùú Amẹ́ríkà yìí. Kó tó dé nípa ìpínlẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà. Lẹ́yìn náà dẹ̀kẹ́ lẹ́yìn ìgbà yẹn, God has opened many ways. Ọlọ́run ò fi mọ níyẹn. Àwọn Ọlọ́run dẹ̀ ṣe àwọn oríṣiríṣi ń tẹ̀lé. So yẹn jẹ́ ohun ìwúrí fún mi. Àti gbogbo àwọn artist tí mo ti bá ṣiṣẹ́, good compliment ló ń fún mi pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Ohun ìwúrí ni lọ́tọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin aráalé, ẹ̀yin èèyàn wa tẹ́ ń join wa lórí Facebook, ẹ lè join wa lórí Opsi Imagery Studio lórí Instagram. OSM Production náà wà pẹ̀lú wa. Ẹ join wa lórí Opsi Imagery Studio lórí Instagram. Sumbo Akinti, thank you for joining us. Ẹ join wa. Ayọ̀délé Osunrayi, ẹ ṣé gan sà. Ẹ join wa lórí Opsi Imagery Studio lórí Instagram. Hafiz Abbas, ẹ join wa lórí Opsi Imagery Studio lórí Instagram. Àlejò wa náà wà pẹ̀lú 1B. OSM Production wà pẹ̀lú wa lórí Opsi Imagery Studio lórí Instagram. Ẹ ṣé gan. OSM, ìjẹ́ ó wá ní ìgbà kan, ìjẹ́ ó ní nǹkan kan bíi ohun ìpèníjà tẹ́tí rí látìgbà tẹ́tí wà nínú iṣẹ́ yìí tó jẹ́ pé tẹ́ bá rántí ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún yín pé bóyá tẹ́ bá tiẹ̀ ṣiṣẹ́ yìí bóyá kíní lè máa ṣílẹ̀ sí yálà látọ̀dọ̀ àwọn olólùfẹ́ yín àbí látọ̀dọ̀ àwọn olórin tẹ́ ń bá ṣiṣẹ́, ìjẹ́ ó ti wà. Ó wà o. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tọ́lọ́run ti bá wa bẹ̀rẹ̀, ibi tọ́lọ́run bá wa dé àti ibi tí Ọlọ́run mú wa lọ. Iṣẹ́ yìí fún ara ẹ̀ lọ́lọ́run ló gbé mi dé ìlú Amẹ́ríkà yìí. Iṣẹ́ yìí gangan lọ́lọ́run ló gbé mi dé ìlú Amẹ́ríkà yìí. So nǹkan ìbànújẹ́ tí mo dẹ̀ rí náà gbà tí mo dé ìlú Amẹ́ríkà yìí tó yẹ pé iṣẹ́ yìí náà ló gbé mi dé ìlú Amẹ́ríkà yìí ni mo rí nǹkan ìgbà tó bá mi nínú jẹ́ gan gbà tí mo dé ìlú yìí, tí mo kọ́kọ́ dé ìlú yìí. So àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ nígbà yẹn tó yẹ kó bá mi nínú jẹ́ gan. Mo á rò pé kí mo ti fẹ́ bẹ̀rẹ̀, mo ni mo fẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run ó tó fún mi. That is why mo always, and people that around me knows, I always say I am a product of God's grace. So mo wọ pé music yìí ló gbé mi dé ìlú tí mo wà yìí. Wọ́n náà lè ti ṣe okùnfà nǹkan tó fa ìbànújẹ́ yẹn sínú ọkàn mi. Mo ní pé ìbànújẹ́ yẹn Ọlọ́run ti bá mi sọ di ẹ̀rín àti ayọ̀ nísìn. Olúwa ṣeun. Olúwa. Ẹ sọ lẹ́ǹkan, ẹni ẹ máa ń kọrin ṣùgbọ́n ẹ tí ì gbórin kankan jáde lẹ́yìn pé kẹ́ ṣe production, kẹ́ ṣe gbogbo àwọn nǹkan tẹ́ dárúkọ yẹn. Ìjẹ́ ẹ lè kọ ìkan lára àwọn orin tẹ́yin gangan tẹ́ ti kọ fúnra ara yín, ẹ lè kọ fún wa. Mo lè kọ. Ẹ kọ̀ọ̀kan fún wa. Orin tí mo kọ fún ara mi tí mo fi máa yin Ọlọ́run lógo ni. Lágbára Ọlọ́run máa kọ̀ ṣe síta fún àwọn fámìlì mi, àwọn èèyàn mi láti gbádùn ẹ̀. Òun náà ni pé ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ kó má gba omi. Ojúmọ́ òní mọ́ kẹsẹ̀ má tẹ̀nà. Ojúmọ́ òní mọ́ kẹsẹ̀ má rìn. Ojúmọ́ ṣe ń mọ́ bàbá jẹ́ ń rí tèmi ṣe. Bàbá jẹ́ ń rí tèmi ṣe o. Bẹ́ẹ̀ni. Ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ yẹn kó má gba omi. Bẹ́ẹ̀ni. Ojúmọ́ kan ò dẹ̀ ní mọ́ kí ọ̀nà yìí kó má gba ẹsẹ̀. Ojúmọ́ ò dẹ̀ ní mọ́ kí ẹsẹ̀ wa yìí náà kó má tẹ̀ lẹ́lẹ̀ àbí kó má tẹ̀ ọ̀nà. So bójúmọ́ ṣe ń mọ́ kí Ọlọ́run kó jẹ́ ká rí gbogbo tí wọ́n bá ṣe. Àmín Jésù, a máa rí tiwa ṣe ní agbára Ọlọ́run. Kí wá ní ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn fans yín? Kí ni ìbáṣepọ̀? Yeah, good question. I have lovely fans. I don't see them as my fans. I see them as my family. I see them as my well-wishers. I have lovely fans. I have lovely supporters. They have been supporting me
and they have been there for me. I have a good family. They have been awesome. Mo máa ń gbàdúrà kan fún wọn pé gbogbo bó ṣe ń fẹ́ kó dáa fún mi ní rere lágbára Ọlọ́run á dáa fún gbogbo wọn náà ní rere. Mo dẹ̀ ń gbàdúrà yẹn báyìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àwọn tẹ́ wo ẹbí tí mo kù sí tẹ́ wo ìwà mi tí ò dáa ṣùgbọ́n ẹ ṣáà ń pàṣẹ mi ẹ manage mi lágbára Ọlọ́run á túbọ̀ nífẹ̀ẹ́ yín náà. And mo máa sọ kí ni kan pé God will always give me the grace not to disappoint you all. So I have a good relationship with my fans. Àmín Ọlọ́run. OSM yàtọ̀ sí pé torí mo ti mọ bí olórin ẹ̀mí gẹ́gẹ́ ká ní gospel music mo ti mọ bí mélòó kan tó ti jẹ́ pàtọ̀dọ̀ yín lọ sí jáde tẹ́tí gbé jáde. Yàtọ̀ sí orin ẹ̀mí ìjẹ́ ẹ tún máa ń gbé àwọn orin míì jáde yàtọ̀ sí orin ẹ̀mí. Bẹ́ẹ̀ni gbogbo orin ni a máa ń ṣe. I do all genres of music. Mo ti ṣe jùjú, mo ti ṣe fuji, mo ti ṣe Islamic. Even way back in Nigeria, I produced the legend Alhaji Oloto tọkọ mímọ́ rẹ̀ ọba ògo mímọ́ rẹ̀ ọba ẹ̀dá tí gbogbo ọmọ Islamic musicians ni wọ́n ti at least 2 albums ti jáde 2 album wọn mi ti jáde látọ̀dọ̀ OSM production. Talking about secular music, mo ti produce oníjùjú, mo ti produce onífuji, mo ti produce oní hip hop. So I do all genres of music pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ìjẹ́ tá bá wá ní ìkọ̀ọ̀kan nínú àwọn olólùfẹ́ wa tó fẹ́ gbé orin jáde ìjẹ́ lè fún wa ní báwo ló ṣe lè contact yín báwo ló ṣe lè pè yín tó ṣe lè bá yín sọ̀rọ̀. Okay ma, lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Maryland la wà l'Amẹ́ríkà, so wọ́n lè contact me pẹ̀lú phone number mi which is 443 743 7014 443 743 7014 or through my email which is my Gmail osegunmusic@gmail.com osegunmusic@gmail.com. Then they can also go on my Instagram page. Every of my details will low and there. OSM_production. OSM_production. Ẹ ṣé gan sà ká tó máa lọ ẹ jẹ́ kí a fi ẹsẹ̀ rájò orin ìkan lára àwọn orin tẹ́ produce látọ̀dọ̀ yín ẹ jẹ́ ká fi èwo lẹ máa fẹ́ ká gbọ́ ṣé hip hop lẹ fẹ́ sọ fún wa ni àbí orin ẹ̀mí. Anyone they want to play tọkàn yín bá ti play. Ẹ bá a play kan lára àwọn orin wọn. Ṣọ́dọ̀ yín lélẹ́yìí náà ti jáde. Ṣọ́dọ̀ yín ni sá. That is Arena of Revival by Twins Angel. Arena of Revival by ẹ jẹ́ àgbọ̀. Oh
àmọ̀ràn ọ̀mà láéláé. Wọ́n pè mí ní ìfẹ́ ojú gbọ́dọ̀ tó dé o. OSM ẹ dẹ̀ má bá gbàgbé ẹ bá a sọ fún àwọn olólùfẹ́ yín. Fún ẹ̀yin tẹ́ ṣe ń join wa fún ìgbà àkọ́kọ́ ní orí Facebook àti orí Instagram, ẹ má gbàgbé láti subscribe sí orí Opsi Imagery Studio. A wà lórí YouTube, a wà lórí Facebook, a wà lórí Instagram, a wà lórí Twitter, a wà lórí WhatsApp, kò síbi táàsì. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube page wa. Kẹ̀dẹ̀ máa like, kẹ́ máa bá wa share àwọn videos wa. Torí lórí ètò ìgbàlódé lórí Opsi Imagery Studio ni ẹ ti máa rí ètò ìgbàlódé wò. Lórí ètò ìgbàlódé náà a dẹ̀ máa ń gbé àwọn olólùfẹ́ yín, ṣé àwọn akọrin ni, àwọn producer, àwọn eléré ìtàgé, báwo lẹ ṣe fẹ́ wọn sí, tẹ fẹ́ mọ̀ nípa wọn, tẹ fẹ́ mọ̀ bó ṣe bẹ̀rẹ̀, bí iṣẹ́ wọn ṣe ń lọ sí, orí ètò yìí lẹ ti máa rí wọn wò. So kí lẹ wá ń dúró ṣe, ẹ bá a máa subscribe, ẹ máa tẹ aago ìgbàlà yẹn, kẹ bá a máa lù ú gbogbo ìgbà, ẹ bá a máa sọ fáwọn ọ̀rẹ́ yín náà kó máa join wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi lò kíní, ẹ bá ń pa kíní. Mi ò gbọ́ yín, kí lẹ sọ. I can authenticate Opsi image. And every of their services aspect in it, and you will not regret subscribing or having business to do with Opsi image. Ẹ ṣé gan, thank you so much. Tẹ́ bá dẹ̀ fẹ́ ya fọ́tò náà, mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo ọ̀rọ̀ coronavirus lágbára Ọlọ́run ó máa di ohun ìgbàgbé, a máa gbàgbé ẹ̀. Ṣùgbọ́n kò ì dín àwa lọ́wọ́ náà o, ṣé birthday photoshoot lẹ fẹ́ ṣe ni? Ẹ yìí lè pè wá, à ń ṣe photoshoot, a ní studio, bó dẹ̀ jẹ́ ta náà lẹ ti fẹ́ yà ni. À ń ya photoshoot náà ní ìta gbangba. Tí coronavirus bá dẹ̀ lọ tán náà lágbára Ọlọ́run, ṣé wedding lẹ fẹ́ ṣe ni, ìsọmọlórúkọ ni, anniversary ni, ìṣílé ni, anything name it, ẹ pè wá. Gbogbo ibi tó bá ti ń ṣayọ̀ ibẹ̀ làwa máa ń wà, gbogbo ibi ìdùnnú, ibi ayọ̀ ibẹ̀ làwa máa ń wà. Ẹ máa pè wá, àwa náà dẹ̀ máa jẹ yín. Owó kékeré, àwa ò ń fi owó lé customer wa lọ, owó kínkínní. OSM gan wọ́n lè testify sí pé àwọn ò ń fowó lé customer lọ. Ẹ ṣé gan OSM. Báwo ni ìbá ṣe dúpẹ́ lọ́wọ́ yín ná? Báwo ni ìbá ṣe dúpẹ́ lọ́wọ́ yín ná? Ká ní ẹ sọ pé ká ní kì í ṣe pé mọ́mì wà ń lé ni, mi ìbá kọ́ ni bébì kan wà ń bẹ yẹn jẹ́ kí kò fi ta OSM lọ́rẹ́ ni, kò yé yín. Bó ti ẹ̀ jẹ́ kọ́kọ́ inú àwẹ̀ lẹ wà, inú àwẹ̀ la wà, wẹ́n a ti ṣìnù. Kí lẹ wí? Bébì irú èwo lẹ rò pé mò ń sọ? Bébì tó máa fọwọ́ ra yín láyà, kò yé yín. Mi ìbá kọ̀ ní ẹ jẹ́ nǹkan fi wọ́n ta yín lọ rẹ̀ ni, kọ́ máa bá yín lọlé, kọ́ tẹ̀ lọ bá yín ṣoṣù 3. Kọ́kọ́ owó dání, owó yìí náà ni, owó yìí. Kí ló dé tẹ láìkì owó? Ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ọmọ Ìjẹ̀bú, kánà ọmọ Ìjẹ̀bú ni yín sìn. Mo mọ̀ pé ọmọ Ìjẹ̀bú kan wà lórí láìfù bẹ́ẹ̀ yẹn, wọ́n máa sáré ta sí mi sìn. Ẹ máa wòran, ẹ gbọ́ tó máa sọ̀rọ̀ ń sìn, wọ́n á tó dáhùn. Wọ́n á tó jáwọ́ káyọ̀ ẹjọ́ ọmọ Ìjẹ̀bú ń sìn, màá ní ọmọ Ìjẹ̀bú o ló láìkì owó. Ẹ ń ṣèjẹ̀bú tí ti wá jẹ́. Ẹ ṣé gan, a dúpẹ́ pé a pè yín sórí ètò yìí, ẹ dẹ̀ jẹ́ wa. Mo mọ̀ pé bàbá tún pè yín jọ́ mi, ẹ tún máa jẹ́ wa o, àbẹ́ ẹ̀ ní dáa lóhùn. Thank you so much. Ẹ ṣé gan. Ẹ̀yin ará lé ní báyìí ọ̀rọ̀ náà lẹ ti rí gbọ́
lọ́wọ́ lẹ́nu ọ̀rọ̀ náà lẹ ti rí gbọ́. Ìjẹ́ mo sọ mo ní wọ́n máa tó dáhùn. Wọ́n ti ń dáhùn. Wọ́n ti ń dáhùn àwọn Ìjẹ̀bú connect. Ẹ dẹ̀ ṣe gan. Ẹ̀yin aráalé ọ̀rọ̀ náà lẹ ti rí gbọ́ lẹ́nu OSM production. Gbogbo nǹkan tẹ́ fẹ́ gbọ́, mo lérò pé gbogbo nǹkan tẹ́ fẹ́ gbọ́ òun ni mo ti bá yín bí wọ́n tó sì ti dá wa lóhùn. Ní báyìí ẹ má gbàgbé, ẹ má subscribe kẹ́ lè máa mọ gbogbo ìgbà tá máa gbé àwọn olólùfẹ́ yín wá, tá máa gbé wọn wá sórí ètò, kẹ́ lè máa béèrè ìbéèrè. Ìjẹ́ ó ní ìbéèrè kan àbí méjì tẹ́ fẹ́ ká bí wọ́n ni, ẹ jẹ́ ká mọ̀ tó bá ti wà lórí live. Mo dẹ̀ mọ̀ pé àwọn gan wọn á dá yín lóhùn torí wọ́n fẹ́ kẹ́ mọ̀ àwọn. Ìjẹ́ ìbéèrè kankan wà tẹ́ fẹ́ gún, ẹ jẹ́ kán mọ̀, ẹ jẹ́ ká mọ̀. Kẹ́ dẹ̀ má gbàgbé láti máa wá sí orí Opsy Imagery Studio, kẹ́ máa subscribe sórí Opsy Imagery Studio lórí Instagram, lórí YouTube, because kò síbi tí àwo ò sí. Ẹ ṣé gan OSM, ẹ ṣé gan tí ẹ join wa léni o. Àtúndúpẹ́ o, on behalf of the Opsy Imagery Studio, àdúpẹ́ a sọ pé ẹ ṣé gan o. Ẹ̀gbọ́n wọn ní how old is OSM? Wọ́n sáré ta sí yí. Ó yẹ ẹ dáhùn. Kí lẹ pé? Wọ́n ní 30 plus o. Wọ́n ní àárín kátígórì 30 ní OSM wà. Ẹ ṣé gan. Kó tó di páwọn aráalé máa bẹ̀rẹ̀ sí ní máa béèrè àwọn ìbéèrè gbáǹkọ́gbù. Kó tó di páwọn máa bẹ̀rẹ̀ sí ní máa béèrè àwọn gbáǹkọ́gbù ìbéèrè. OSM ẹ ṣé gan. Ẹ ṣé tẹ́ join wa o. A dúpẹ́ wa mọ́ lórí. Thank you so much. Kábíyèsí ọba mímọ́, adúpẹ́ pé tún jẹ́ kí ètò tèmi ẹ tún jẹ́ kó ṣeé ṣe. Ẹ má jẹ́ kí eléyìí, ẹ má jẹ́ ká fi ṣe àṣemọ́. Ẹ̀yin aráalé, èmi lẹ máa rí, ẹ̀yin ni mo máa bá. Mo tún sọ fún yín pé ó dìgbà báyìí. Mo ò sọ pé ó dìgbà síkú o, mo ò sọ pé ó dìgbà sárùn. Ó dìgbà á tún máa pàdé ní ọjọ́ mìíràn. Thank you so much. Ó dàbọ̀, bye. OSM, ẹ ṣé, ó dàbọ̀.